kábíyèsí olódùmarè kábíyèsí fá akéwì ẹni olùfẹ̀tà ọlọ́run káàkiri àgbàlá yìí pátá kó tẹ́ fi ń wo nìfọ́ ìtẹ́ gbígbọ́ òní di láṣẹ lọ́wọ́ olódùmarè láṣẹ lọ́wọ́ fá. Mo fi fọ́nà yìí mo fi ń pe gbogbo ẹ̀yin àfáà yìí pátápátá gbogbo ẹ̀yin táyé pé iṣẹ́ kéwú lẹ́yìn jókòó ti tẹ̀yìn láàyò mò ń challenge yín pátá mò ń pè yín sí fọ́nà yìí. Ẹ bá dákun ẹ bá mi wo fọ́nà yìí. Fọ́nà tẹ̀ ń wò yẹn ó ní fọ́nà àwọn tó lọ sí hajj tó lọ sílẹ̀ Mọ́kà nílẹ̀ mímọ́ ilẹ̀ Mọ́kà tẹ̀pẹ̀lẹ̀ mímọ́ tí wọ́n ń bú àwa tí à ń ṣẹbọ ń bì. Fọ́nà yẹn ẹ̀wọ̀n tí wọ́n ṣe ń bẹ̀ nínú fọ́nà tẹ̀ ń wò yìí wọ́n ń gé irun láàrin orí wọn wọ́n ń jù sínú ibì kan kébí wọ́n ń gé sọ̀dà nù wọ́n ń gé láàrin orí wọn wọ́n ń jù sínú ibì kan. Wọ́n kó gbogbo ẹ̀yin àfáà yìí pátá gbogbo ẹ̀yin tẹ̀ ń bú àwọn ẹlẹ́bọ tẹ́ ẹlẹ́bọ ni wá ìsìláàmù ó lẹ̀sìn tó mọ́ fódá tí ó làbùlù kankan tí ó làbá àwọn kankan. Mo ń so yín mọ́ fọ́nrán yìí Sheikh wa Faruq ń kíjì pa ẹ wo fọ́nrán yìí gbogbo ẹ̀yin àfáà ńláńlá tọ́lẹ̀tì Ayílára wà wo fọ́nrán yìí mo fi ó ń bẹ̀ lẹ́nu Alisu náà wá ṣàlàyé tó ṣẹlẹ̀ ní fọ́nrán yìí ìmọ̀ràn ẹlẹ́yà gbogbo ẹ̀yin àfáà Alisu náà ẹ wá ṣàlàyé tó ń ṣẹlẹ̀ ní fọ́nrán yìí fún wa. Málámù Adépọ̀jù ẹ̀yin lẹ sọ pé ẹlẹ́bọ làwa ẹ wá ṣàlàyé tó ṣẹlẹ̀ ní fọ́nrán yìí. Alhaji Mutiu ó mọ̀ọ́lù tó torí ẹbọ ìpẹ́bọ òdá tó lọ sọ̀kún eégún lé yín tí pẹ́bọ ni ní pígbà tó délẹ̀ Mọ́kà tọ́lọ́hun wọ́n ń ṣe tọ́lọ́hun táwọn ń ṣe tàláwù ní tí àwọn ń ṣe kò fàyè gbẹ́bọ. Mutiu ó mọ̀ọ́lù ìwọ náà wà ṣàlàyé fọ́nrán yìí tó yóò gbóyin lápè gbogbo yín pátá la gbúdọ̀ pè sọ̀rọ̀ yìí kẹ́ wá ṣàlàyé fún wa in tó ṣẹlẹ̀ nú fọ́nrán yìí gangan. Torí tí ẹ bá fẹ́ bọ́ bú wa nílẹ̀ Yorùbá ní tẹ́mọ́kù wa nípa ẹlẹ́bọ ni wá ẹlẹ́bọ ni wá ẹlẹ́bọ ni wá àwa sì máa ń sọ ní gbogbo ìgbà pé kò sí ìlú tí wọn ò ti ṣẹbọ mọ́ kálukú sí ń ṣẹbọ tiẹ̀ lọ yàtọ̀. Ṣùgbọ́n sọ pé ètò yìí ń ṣe Mọ́kà ohun tí wọ́n ń ṣe ohun kìí ṣẹbọ rárá. Ipe ìbò tó a jẹ pé ẹni gbogbo tó bá ti ń jẹ wípé èèyàn mú nǹkan mọ́ nǹkan àbí èèyàn forí balẹ̀ bú nǹkan àbí èèyàn yọ nǹkan síbì kan tí èèbá ti ṣe tó mọ́ ẹbọ ni. A wá rí i pé látara Kàábà gangan lẹbọ ti bẹ̀rẹ̀. Tẹ́ ẹ bá wo Kàábà rẹ̀ pọ̀ Kàábà ń dáadáa láyé tí wọ́n ti ń so Kàábà fún yín níjẹ́ òun lẹ́yìn kí wọ́n fi aṣọ funfun bo Kàábà rí. Síbẹ̀ ẹni tán pè ní pé táwọn sọ̀rọ̀ ẹbọ jẹ́ nǹkan táyé pé kéèyàn mọ mú nǹkan dúdú nǹkan kéèyàn mọ jó nǹkan mọ́ Kàábà gẹ́gẹ́ fúnra rẹ̀ ààrẹ lẹ́bọ ti bẹ̀rẹ̀ kí ó tẹ́ ń fa aṣọ dúdú bo Kàábà kí ó tẹ̀bí lọ́rùn pé kí ló dì táyé pé ìfàṣọ funfun bo Kàábà àkọ́kọ́ nu. Lára Kàábà nǹkan náà òkúta kan wà lára rẹ̀ tí egbò yín tẹnu bọ̀ ẹ̀ ń forí kan ẹ̀ ń tẹnu bọ̀ ẹ̀ ń fa wọ́n la òkúta akára rẹ̀ náà ní gbogbo ẹ̀yin mùsùlùmí káàkiri àgbáyé pátá lẹ́ ń forí balẹ̀ fún láti gbogbo ibi tẹ́ ẹ bá wà. Tí ara àtàforí balẹ̀ ń di ifá lẹ́bọ ni wá. Èyí tẹ́yìn ń ṣeun kí ni wọ́n pè ẹbọ ọ̀rọ̀ ó dáa. Tipẹ́tipẹ́ ni mo ti wá máa ń sọ lórí program wípé ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n ń fanu orí wọn àwọn tó lọ sí Mọ́kà wọ́n ń fanu orí wọn wọ́n ń gbanu orí wọn lẹ̀ oníwà abẹ́ wọn náà wọ́n ń gbálẹ̀ àwọn èèyàn nírọ́ ni. Àtinú orí o àtinú abẹ́ o gbogbo ẹ̀nà ń gbálẹ̀ Mọ́kà. Táyé pé wọ́n ti wá sọ wọn ni pé ẹ lọ fanu orí yín o ẹ yọ irun orí yín àtinú abẹ́ yín o ẹ fa o ẹ lọ kó dàbí ìkan o á sọ pé ṣebí wọ́n fúnra ẹ̀ lẹ́lò dispose nǹkan ẹ̀ wọ́n wá ń gbanú lẹ̀ lára wọn. Kábíyèsí Olódùmarè àṣé ìṣẹ̀ṣẹ̀ tá à ń pariwo ẹbọ gan àṣé táwọn eléyìí tó burú ju tiwa lọ. Ẹbọ sí ìṣẹ̀ tí yóò dá ṣùgbọ́n ìtẹ́rẹ́ ní tọ̀rọ̀ tiwa yóò dá yìí àṣé ètẹ́yìn tó ń ṣe tó burú ju ètẹ́yìn ṣe tó burú kọjá àyè.
lọ́nà nídìí ìṣẹ̀ṣe bá kò sí abaláwo tí a sọ pé kó fanu ẹ wá tí ó wàá gbà lọ́wọ́ ẹ̀ babaláwo kan ò lè sọ fún ẹ pé kó fanu ẹ wá kó gbà lọ́wọ́ ẹ láíláí ìyìn wálé tó wá fẹ́ fanu rẹ o tó wá fi jókòó fúnra rẹ bí wọ́n fi rẹ ṣe mọ́kẹ́dẹ́mọ́ dàrí kan fúnra rẹ o ìmọ̀ o bàkí abaláwo wà ní kó fanu ẹ wá yóò àgbà ẹ lọ́wọ́ ẹ kò sí abaláwo tó ṣe irú ẹ̀ nídìí ìṣẹ̀ṣe ẹ lọ béèrè ẹ bá ní abaláwo kan gbanu lórí òun ó gbanu òun lẹ́rìí àwọn ògbanu lẹ̀ lára yín àgbàrú ẹ̀ lórí yín ẹ̀pọ̀ alẹ́lẹ́bọ ẹni ní tàn ṣe aláwo takò ní tàn ṣe ọ̀dá àwọn kan wá gbanú lẹ̀ lórí yín wọ́n gbanú lábẹ́ yín ẹ pàkájà lọ́hùn ẹ̀ẹ́dẹ̀ wá complain ẹ̀ ti àbèrè wípé kíni ìtàn fi ṣe kíni àwọn dìgbòlúkí tó lọ pàkájà nílẹ̀ Mọ́kà yìí tán bá rí babaláwo táwọn tí wọ́n wọ gbódù tán pàkájà ń bí wọ́n mọ̀ gbé wọn ṣépè wọ́n mọ̀ pé babaláwo lẹ́lẹ́bọ kò sí ó ti gbàgbé àgbà tó lọ Mọ́kà òun pàkájà náà àsọ́dùgbà tí wọ́n tó la orí ẹ̀yin mùsùlùmí ìkọ́rọ̀ sí ni wọ́n èjìyàn ó jí ọpọlọ ẹ fún rẹ ni ó yẹ kó lè ronú náà ó yà ẹ̀yin mùsùlùmí ẹ wá ṣàlàyé irun tí wọ́n yẹ lórí àwọn èèyàn yìí mùsùlùmí ní agídí ọkàn agídí òfò báyé mùsùlùmí jẹ́ nígbà tí wọ́n lọ ka kọ́mẹ́ǹtì abẹ́ fídíò yìí nítorí kan lọ kọ́mẹ́ǹtì náà ni pé kò wá ní mùsùlùmí yẹn kan tó ṣàlàyé nǹkan fi irun wọn ṣe kọ́mẹ́ǹtì àkànní abẹ́ fídíò yìí ni pé Islam to my last beat Islam is peace Islam is kìnnìkan kìnnìkan àní ẹ̀ ṣàlàyé tó wà ní fídíò yìí wò rí ṣàlàyé ẹ̀ rí pé tí wọ́n ti fídíò ìtàn ìkẹ́kẹ́ nu wọn ò ní jáde ṣàlàyé tí wọ́n fi irun yìí ṣe ṣùgbọ́n táyé pé wọ́n lọ sílé níjọ́ tí àwọn olóòlù apẹjọ tán fanu wá sí láhùn táyé pé wọ́n gbanu wá sí lálẹ̀ mo mọ̀ pé àwọn ajígiri arìngìrìngìrì wọ́jà akégbàgóòdù ṣekúṣẹyẹ àwọn òtúndó jáde náà àwọn alàgùsí àwọn àfáàyín lálá mùdírú ajígini mùfùtí ìwò olúwo mọ̀ kí ogun wọn ti wá bóyá wọn ti fi ọlọ́pàá gbé àwọn agbóde olólù báyìí ipe bòdán kóhun wá sí lásì inú mi sì dùn pé àwọn agbóde olólù ìyá wá sí lálẹ́ wọn ni ó fárun rẹ̀ tí wọ́n sì kó fún wá sí lápẹ́ kó mọ kórun rẹ̀ lọ́lé nígbà wọn sọ̀rọ̀ fún inú mi dùn pé èyún kò sí wújúwújú kan ṣùgbọ́n àwọn tí wọ́n ń jà lé wá sí dá lórí ìgbà yẹn ipa àwọn olólù wọ́n sọ̀rọ̀ kan fún ṣé ẹkún lè sọ̀rọ̀ fáwọn mùsùlùmí ṣé ẹkún lè fárun rẹ̀ àwọn yẹn àwọn tá à ń sọ yìí wọ́n ń lọ Mọ́kà wọ́n sì ń gba orí wọn lẹ̀ Mọ́kà wọ́n sì ń délé wọn ò lè ròyìn dájúdájú ẹ̀sìn Islam yìí gan mọ̀ pé wọ́n fi tàn wá ni ẹ̀yin àfáà yìí mọ̀ gbọ́ ẹ̀yin mùsùlùmí mọ̀ nú ara yín wọ́n fẹ́ sìn wọ́n fẹ́ fi gbé wọn gbogbo ni ẹ̀sìn mọ̀ ẹ̀sìn tó ń jà fún sọ gbogbo aráyé pé ẹ̀sìn tí wọ́n tẹ̀ ń ṣe yìí ẹ fi tú àwọn èèyàn jẹ ni ok wọ́n rò pé tíjẹ yín tẹ̀yìn bá lọ táàsì tó ti tọ́ àjẹsẹ̀ tó tún bọ̀ náà àwọn olóòtú mọ́ túra wọn jẹ lọ ọ̀pọ̀lọpọ̀ Islam ti wó tipẹ́tipẹ́ mo ti mọ́ sọ àwọn mùsùlùmí àwọn tó dùn mí fún jù ni àwọn mùsùlùmí táwọn ò tẹ̀ta tí mo lọ Mọ́kà rí tí mo wá sọ wọn pé nílùú Mọ́kà sẹ́ wọ́n gbanúlẹ̀ lára wọn ò ní rọ́ ni kẹ́ pé mílẹ̀ dé Mọ́kà rí bọ́ mú láwọn ọ̀pọ̀lọpọ̀ tó ti lọ tí wọ́n ti convert tí wọ́n ti revert tí wọ́n ti padà sí ẹ̀sìn ṣẹ̀ṣe tí wọ́n ti padà sí ilé bàbá wọn táwọn kọ́ wọn sọ fún wa pé àti irun orí àti irun abẹ́ wọn ń gbà ṣùgbọ́n sọ fún àwọn Mọ́kà pé Mọ́kà mọ́rò ni pé gbogbo tẹ́yìn bá rí Mọ́kà ìyẹn ìdílé ròyìn ṣé tí ó ròyìn fún ọ ròyìn fún wa ní ìsìn social media ti ròyìn fún wa ó sì yẹ ká mọ̀ tẹ̀sí ń bẹ̀ àwa ni ẹ wá sàyẹn tí wọ́n fi mú orí ṣe ẹ wá ń kọ Islam to my last breath Islam is peace Islam forever Islam Muhammad for kìnìkan bọ̀tá pé oníṣẹ̀ṣẹ̀ ló wá ṣe single anything àkọ́kọ́ àrùn sẹ́sẹ́ yìí sí ìyá yìí mùsùlùmí ẹ pariwo ni tipẹ́ pé láti sọ pé ẹbọ lájọ ń ṣe ẹbọ lájọ ń ṣe ẹbọ tẹ́yìn sọ yẹn tẹ́yìn wá tí Muhammad wá fẹ́ mọ túṣẹ̀ mọ́ yín lọ́wọ́ yẹn pé ẹbọ yẹn náà làwa náà ń ṣe ẹbọ yẹn náà dẹ̀lé Abraham náà ṣe ẹbọ yẹn náà ni tí wọ́n ní ká Abraham lọ mọ́mọ́ wá tó fọmọ jẹ́jẹ́
ẹbọ yẹn náà ni tábàmù fífa ọmọ jẹ́jẹ́ tí gọ́ọ̀dù ní kí Ábúráhámù lọ́mọ wa tábàmù tó ń kó tíọ̀tíọ̀ kí gọ́ọ̀dù tó fún Ábúráhámù lọ́mọ kó tó fún lẹ́ran kó tó fún lágbò ẹbọ àtìgbà yẹn náà lára sì ń sọ lẹ̀ Yorùbá dísìn tá a fẹ́ kó parun tí ò sì lè parun tá a wá gbé dání tí gbogbo yín wá dọ̀tá wá sí tí gbogbo yín tá a wá dọ̀tá ìran Yorùbá sí. But èyí tó bí kẹfà bẹ̀rẹ̀ ni pé ẹ̀yin mùsùlùmí gbogbo ẹ̀yin scholars gbogbo ẹ̀yin Olúwo Ràṣídì tí ọmọ sọ pé Islam ẹ̀sìn mọ́lẹ̀ ni o ẹ̀sìn kíníkan ni o ẹbọ torí yín bá pé ṣé yẹ kí Olúwo ni o oní torí yín bá pé ṣé yẹ kí eégún kan ó jáde kó lóun òróbìn torí yín bá pé ṣé yẹ kí àṣà kan ó wà tẹ́ẹ̀mọ̀ tẹpẹ́lẹ́ lórí tẹ́ẹ̀mọ̀ tọ̀ ọ̀yọ̀lẹ̀ lórí oní torí wá bá pé ṣùgbọ́n torí tí yín bá pé torí wá bá yín lẹ̀ Lárúbáwá bá pé tó yẹ kí wọ́n kí àti orí ẹ̀yìn tẹ́ ẹ̀ lọ sílẹ̀ Lárúbáwá láti bì torí gbogbo yín bá pé tọpọlọ yín ó jàn tí tẹ́ pé bóyá ìfún yín jẹ́ láàkáì tó yẹ kí wọ́n lọ sílẹ̀ Lárúbáwá kọ́ ọmọ inú ẹ kó wá tọ́bọ̀ lórí kó wá yọdún kó ń bẹ̀ ìmí inú yín àwọn tó yẹ kọ̀líìgì yín tẹ́ bá ń ṣe eré pààbá ìṣàwádà tí a fọwọ́ kàn yín lórí àbọ̀ èmi mọ̀ kára bí ajẹ́lẹ̀ òkúru ni wípé o táwọn bá ti ń ṣe àwàdà kó mọ́ fọwọ́ kàn wọ́n lórí o bẹ́gbẹ́ yín bá fọwọ́ kàn yín lórí bí ìmí ò mọ̀ kára mọ́ ni ṣùgbọ́n ọmọ orin tí ò tó yín bẹ̀ wọn ó lè mú sísọ́ọ̀sì kó mọ̀ gẹrun lórí yín gbogbo ẹ̀yin bàbá báyìí tẹ́ ẹ lọ Mọ́kà ẹ sì rí gbogbo kíní ẹ sì délé ẹ sì sọ fún wa àyè tó ń sọ ẹ̀sùn tó ń ta kò wá à ń kọ́ ẹ̀ ń parẹ́ sí pé ìyàbá wa gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ lọ Mọ́kà sí pé gbogbo pátá gba lórí yín nílẹ̀ Saudi tán gbàlẹ̀ ẹ sì délé ẹ léròyìn àwọn ọmọ yín táwọn tún bọ̀ lẹ́yìn ẹ tún fi wálẹ̀ ní òkùnkùn ẹ tún kó wa sínú òkùnkùn ẹ tún ká lọ́mọ kéwù lẹ́yìn ìgbà tó gba lórí yín tó gba lọ abẹ́ yín tẹ́lẹ̀ tá a rí gan lélẹ́yìn là ń sọ yìí sátúmọ̀ kẹ́mìtà gbà yìí lára yín tẹ́ẹ̀dì tẹ́ẹ̀lé dé lóyìn wọ́n gba lórí yín wọ́n gba tabẹ́ wọ́n á pè yín lálàájì àlejò inú yín wá ń dùn yín pè yín lálàájì inú yín ń dùn orúkọ táyé pẹ́sẹ́ wọn Lárúbáwá bá bóyá wá bí tẹ́ bá kọ Lárúbáwá lálàájì yóò bá yín jàbàjẹ́ àsẹ́yìn bàbá wa yìí àsẹ́yìn tẹ̀lé wo kíní ẹ̀sùn ìsìsì lórí Islam mẹ́rin pé ká máa ṣe lọ ṣé pé àwọn nǹkan tí àtẹ́wé lè bè lọ́yìn mùsùlùmí tẹ̀lé rí jáǹfù láti àná tí wọ́n ti rí fídíò tó trend kiri Facebook àwọn ń bèèrè lọ́wọ́ gbogbo yín lọ́wọ́ everybody à ń bèèrè lọ́wọ́ gbogbo yín pé ẹ wá dáhùn sí irun tí wọ́n ń jọ lórí yín yìí nílẹ̀ Lárúbáwá yìí ẹ rí dáhùn èsì náà ni pé Islam lẹ́sẹ̀ kú ẹ mọ̀ ṣe lọ láṣẹ Olódùmarè gbogbo tó bá yẹ lára tèmi ìkankan nu wọn ni kò ní máa ń dédé Islam ẹ̀sìn tí wọ́n bèèrè lọ́wọ́ èèyàn tí ò ní lè dáhùn ṣùgbọ́n táyìn bá bèèrè lọ́wọ́ wa ta lè ògún ta lè sùn ta ní gbàtà làwọ ẹ fẹ́ ká máa dáhùn wọ́n á bèèrè lè lọ pé kí náà fi irun yín ṣe àbí ṣé wọ́n ń gbà lórí yín wọ́n lọ sùn ni wọ́n lọ sùn wọ́n á sọ di tìró wọn lé pé ń ta nínú ẹ lólùfẹ́ wa Ọlọ́run gbà wá o èmi dúpẹ́ bọ́lá ti yé mi àwọn tó ara tèmi jáde Ọlọ́run ti yọ wọ́n fóònù ẹ̀sìn àjòjì tẹ́ẹ̀mọ̀ díẹ̀ tẹ́ ń ṣe ìtorí pé kí ló fàjà náà ju pé afẹ́ yú àwọn èèyàn tó pọ̀ kó olóko ẹrú yìí oko ẹrú ni bó ló ṣe lọ sílùú ẹnìkan tí a gbanu orí ẹlẹ̀ abẹ́tẹ́ pé tí wọ́n fi tí wọ́n ti padà dé Nàìjíríà kèétọ́ ọdún méjì kèétọ́ ọdún mẹ́ta tán fi mọ́ kú dànù àtàwọn yẹn àṣẹ́forí orí wọn ṣe tuntun ni èyí tó bá lówó kó tó lọ Mọ́kà gbà tí wà padà dé yóò yìí tòsí bí èkúté ṣọ́ọ̀ṣì àṣógun wọn fi kí ní orí yín ṣe lọ gbogbo ẹ̀yin wòlé dìgbòlúgì ẹ wá dé Nàìjíríà àwọn alẹ́ àwọn àmọ́ gbógun tì ìpẹlẹbọ làwa ẹbọ aláwọ̀ ti takò Muhammadu ti takò kí wá lè tẹ́ fọnú orí ti yín ṣe lọ́hùn Ọlọ́run yọ wá o gbogbo ẹ̀yin tẹ̀síkùnú ẹ̀sìn ẹgbẹ́ ẹ̀yin tẹ̀kùnú ẹ̀sìn ẹrú yìí Ọlọ́run yọ yín àwọn sọ ti wá ní láti fi tú yín lẹ̀ ẹni tó bá wù bá ṣe yọkùn kúrò lọ́nù ẹ̀ kó tún máa ti wọ̀ padà ẹni tó bá sì wù kó tú rẹ̀ lẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ọmọ tẹ́ wà lọ́nà láyìn yìí tẹ́ ń jáde yìí mo tẹ̀ fẹ́ gbogbo àwọn àbáyé lẹ̀ èwo làwọn eléyìí Alágùsí ẹ̀rọ ìkó ọ̀rọ̀ ti dé Mọ́kàrí King Jasmine wọ́n gbé mọ́tò kan fún ọ ní lẹ́nujọ́ mẹ́ta yìí lórí òdo wọ́n gbé mọ́tò fún ọ gbogbo yín ẹ wá ṣàlàyé
ìyẹn tí wọ́n fi irun ṣe ọ̀nà wo ni ọ̀nà wo ni kí agérun orí ẹni ló gbàdé inú ẹ̀sìn aláwò kágérun orí àwọn tí ń ṣe ájì ọ̀nà wo ló gbàdé ẹ̀sìn aláwò tẹ́ àwọn mọ̀nà tó gbàdé inú ẹ̀sìn àwọn tó wá ń gbé ẹbí lọ́wọ́ pé kí náà fi irun orí yín ṣe ẹ̀ ní béèrè náà ni tẹ́ bá ti dára òun fún orí yín mọ́ dàrú ni Áfíríkà kọ́lọ́ oṣù àdìmọ́ tá a ti rí white báyìí ọpọlọwọ́ dàrú ni ànímọ́ tá à ń ṣe bá kàn mọ́ sí dandan àbí ẹni pé àwọn white àbí ẹni pé àwọn wọn gan lásán bí ẹni pé ògùn ni èpè ní fún wa àmọ̀ sí dandan ni tá a ti rí white àmọ̀ sí dandan ó níbi kan ilé òòsà kan tí àwọn ti pẹ́ àwọn òkú gbọdọ̀ rìkọ́ọ̀dù mẹ́wọ̀n gbọdọ̀ sí kíníkan white kẹ́dẹ̀ òde bẹ́ẹ̀ ó dẹ̀ ní kámẹ́rà sí ó dẹ̀ rìkọ́ọ̀dù ẹnìkan kò dẹ̀ ní lọ sọ fún pé kó kọ́ṣẹ́ pé kó mọ́ rìkọ́ọ̀dù mẹ́yẹ pé mo rìkọ́ọ̀dù mẹ́yẹ tá a ti rí white àmọ̀ sí balabala ni àwọn white ládùúgbò tó ń gba lórí yín yẹn tẹ́ ẹ̀ bá lè challenge wọn kẹ́ ẹ̀ bẹ̀rẹ̀ kí ni wọ́n fi irun orí yín ṣe ọmọ àlè ni tẹ́ ẹ̀ bá tún wá jáde kẹ́ ẹ̀ dance fídíò yìí ọmọ àlè ni ayé pé ẹ rí ẹ lè dá ẹ ní ẹ wá dá fídíò yìí yín tán fi irun orí yín ṣe nílẹ̀ Saudi ẹ wá dá gbogbo ẹ̀ olólùfẹ́ ojú ẹ̀ fún wọn ò ní fẹ́ tẹ́ gbọ́ ò ní di mo retí èsì yín o láṣẹ lọ́wọ́ dùnmọ̀ láṣẹ lọ́wọ́ fáwọn mọ́kẹ́ ẹ̀ làbọ̀ ìbọ̀ yìí ṣe.